A kí gbogbo ojú tó ń wò wá káàkiri àgbáńlá ayé káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Òrèǹtẹ́ àti bàbá àlùbáríkà Awẹ́bídàní ní ìlú Ìgbódù. Lórí ètò lẹ́ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ẹnì ṣeé ṣe fún wa. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ wá nǹkan fìdílé nǹkan kí mọ́mì kó sọ fún dádì kẹ́pẹ́ friends wípé ètò àṣírí ayé ó ti wà ní ìkàlẹ̀. Bàbá àlùbáríkà wà ń kàlẹ̀ Awẹ́bídàní ní ìlú Ìgbódù láti yànnàná èkéyìí tí a bá gbé wa fún wọn. Bàbá o èyí oge àdúrà wa gbà o ara àánú gbà o ara ní rí bínú Ọlọ́run wọ́n ju Jósẹ́fù sínú kànga lórí àlà Olúwa yọ wọ́n parọ́ mọ́ ọdọgbà ẹ̀wọ̀n Olúwa yọ ìlérí ayọ̀ ṣẹ láti bẹ̀ ó di ọba gbogbo ojú tí ń wò mí a máa di ọba àárín àánú gbà Nàìjíríà ó túbà yóò túṣẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àmín. Bàbá lè ní orí ọ̀rọ̀ ìlú náà ni afẹ́yàsìn ní rògbòdìyàn tó ń lọ láàárín Sunday Igboho àti Ìbà Gani Adams. Tí èyí jù mí èyí ojú ẹ ìwò òṣìṣẹ́ èmi mò ń ṣiṣẹ́ security gbogbo ẹ̀ láti Sunday Igboho àtàwọn Fúlàní. Àwọn Fúlàní kan sọ pé Sunday Igboho tó bá bìdá kó máa bọ̀ ní ọ̀dọ̀ àwọn àbá kékèké náà ni ó lè lọ wọn ní tó bá yà kó máa bọ̀ lọ́dọ̀ àwọn níbọn ni lẹ́yìn àwọn ó fẹ́ lọ sí Ìlọrin náà wọ́n ní kó má wà bẹ́ẹ̀ lọ pẹ̀lú gbogbo àwọn nǹkan báyìí ojú wo lẹ́yìn fi wọ̀ ọ̀rọ̀. Ṣé ẹ rí Sunday Igboho kò ń ṣe pé ó ṣe bí Gani Adams kò ń ṣe pé ó ṣàbùrú ṣùgbọ́n tó wà ń bẹ̀ kọ́mọ́kàn wà ń bẹ̀ ṣe rí OPC ṣiṣẹ́ àwọn ọlọ́pàá ni wọ́n ń gborí yẹn OPC ṣiṣẹ́ o OPC rìn jìnnà o mo fi Ọlọ́run àti ànábì Muhammad mo fi búra èmi ò kí ń ṣàbòsí o mi ò ń sọ̀rọ̀ àbòsí o tó bá dẹ̀ jẹ mọ́rọ̀ àbòsí tí n bá ṣe mistake ẹ sọ fún mi o ṣùgbọ́n tèmi rí ni o tí ẹ bá dé ọ̀nà Ọ̀ṣun nígbà tí OPC bẹ̀rẹ̀ tẹ bá dé ọ̀nà Òṣogbo Ìdú Ọ̀ṣun Ìlóbù Ìfọ̀n Ìkirè Gbọ̀ngán ọwọ́ OPC lọ jìnnà o wọ́n dẹ̀ hùwà yẹn dépò pé wọ́n ní sẹ́ẹ̀lì wọ́n nígbà wọ́n láwo ọwọ́ OPC rìn jìnnà o ṣùgbọ́n gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe ọlọ́pàá náà ní gboríyìn rẹ̀ tó bá ní wọ́n mú yàn wọ́n bá fẹ́ ṣe wọn ò lè dáyàn gbé lọ sí kóòtù wọ́n á padà gbé lọ ságọ́ ọlọ́pàá wọn ò lè gbé kírímínà lọ sí kóòtù wọ́n á padà gbé lọ ságọ́ ọlọ́pàá tó wá wò ẹlòmíì tí wọ́n bá ti nà ọlọ́pàá lè mọ́ gbà kó tún yí máwọn OPC lọ́wọ́ sórí ní Nàìjíríà yìí àwọn ọlọ́pàá fúnra ara wọn ọ̀pọ̀lọpọ̀ mi ò dẹ̀ dá wọ́n á lọ ọ̀dọ̀ aláìṣẹ̀ wọ́n á kẹ́rù ẹ̀ wọ́n á ṣe àwọn míì gan olè ni wọ́n fi ń jà bá wí ire àkú bá wí ire àkú àwọn OPC gidi náà dẹ̀ wà kódà àwọn míì ń bẹ tó ń ṣe kinní ṣàwárí ti Sunday Igboho pẹ̀lú Gani Adams alágbára méjì làwọn méjèèjì yẹn náà kí èyí tó bá jẹ́ àgbà kan gbà fúnra wọn tú ní ìbẹ̀rẹ̀ Gani Adams ti síwájú àwọn Sunday Igboho ṣé wá rí Sunday Igboho fúnra ẹ̀ kò ṣe èmi but kò mọ nǹkan tó ń ṣe Gani Adams mọ tó ń ṣe ṣó ń gbọ́ mi Sunday Igboho mọ nǹkan tó ń ṣe ń bi ó kàn lọ gbúrúgbúdú ni torí the way tí mo fi sọ pé nǹkan yẹn kó wádìí ẹ̀ dáadáa àwọn Fúlàní tó gẹ̀gùn lé yẹn
oríṣi Fúlàní tí ń bẹ tó 5 sótiyé. Fúlàní gidi ló wá láti Sókótó, àwọn ìran Dáńfódíò ni wọ́n, àwọn ni wọ́n máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ìlú. Túnú irú Fúlàní yẹn àwọn ni wọ́n wà ní Gàmọ́sífà, àwọn pẹ̀lú Ògbómọ̀ṣọ́ jọ tẹbẹ̀ ni. Òkè ní Ganmọ, ìgboro Ganmọ pẹ̀lú Gàgánmọ wọ́n jọ tẹbẹ̀ ni. Ìwó Fúlàní ti wà ń wò ti pẹ́. Ọba tí ó sọ pé òun mọ̀gbà Fúlàní wà ń bẹ bàbá ńlá wọ́n dẹ̀ jọ wà dì sí. Lérúwà bẹ́ẹ̀ ni àwárí àwọn Fúlàní nù lẹ́gbẹ̀ẹ́ ìgboro wọn wà, àwọn pẹ̀lú Yorùbá jọ máa ń ṣe. Àwọn tí àwọn èèyàn wá ń pè ní Fúlàní gan-an àwọn bòròró ni wọ́n, àtàwọn Nìjẹ́ ìkàlà wọn, ọ̀dájú ni wọ́n. Àwọn lọ lé Fúlàní wọn a lọ finá sí. Sunday Igboho kọ́ wá lọ mọ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n ń fo títì kọ́ mọ́ nà wọ́n kọ́ mọ́ Ọlọ́run á dànà ó. Kò wádìí ohun gbogbo dájú kó dí òtítọ́ mú. Màálù tí wọ́n ló ń bẹ lọ́wọ́ Fúlàní wọ́n bá pè Ìlọrin wọ́n pè ní wọn ò lè jẹ́ ó wá bẹ̀ yẹn náà, gbogbo Ìlọrin Fúlàní ni wọ́n. Wàá bá lọ bẹ̀ yẹn òun gan-an Sunday Igboho ó jẹ́ sọ́ra ẹ̀ bọ́ní tí wọ́n ń sọ yẹn tó bá lè lọ bọ́ní kó lọ bọ́ní náà. Kí ni wọ́n ṣe ń bọ́ní? Ṣe bí kùsà ni wọ́n wà bọ́ní. Ṣé èèyàn dáadáa máa ń gbẹ́lẹ̀. Gbogbo nǹkan tí wọ́n ń ṣe bẹ́ẹ̀, nǹkan tí wọ́n ń ṣe kùsà yẹn ò yé mi, kò yẹ nǹkan kan. Tó bá lè lọ bẹ̀ yẹn ó lọ, táwọn bá ní ó wá káṣẹ ìwò bó ó débẹ̀. Bọ̀tì àwọn Fúlàní tó wà lọ́nà Kìṣí látàyé ìgbà wọn ò tí ì bí òun. Tó wá ń lọ ń pè wọ́n jáde, àwọn ọmọ tí wọ́n ń retí tí táwọn ọmọ bọ́ìsì ẹ̀ wá ń lọ nà wọ́n. Àwa ń rí o, kò dáa kéèyàn Gani Adams tí ó ń ṣe ṣẹ́kúṣẹ́ bẹ́ẹ̀ yẹn. Táwọn ọmọ ẹ̀ bá fẹ́ lọ ṣe nǹkan kan á sọ fún wọn kó ná òun rìn bí Gani Adams ṣe ń rìn. Bọ̀ tó bá ní kí àwọn Fúlàní ó wá gba aṣọ, kó pè àwọn Fúlàní kan wá jọ yẹn ọmọ ẹkùn àbí kí ni tiẹ̀ yẹn, kan wá jọ yẹn ọmọ ẹkùn tí ń ṣe. Tí wọ́n bá wá jọ yẹn táwọn èèyàn ṣe, àwọn àárí Fúlàní tó bá dá tó pé yóò wá dá Fúlàní mọ̀, yóò dá bòròró mọ̀. Bọ̀tì tí bòròró bá lọ gba kíní yẹn lọ́wọ́ ẹ̀, àwọn náà wọ́n pa á. Bòròró òsè ní wá, Fúlàní lè jọyìn, wàá dẹ̀ gbádùn wọn. Kódà bí Sunday bá débẹ̀ kò ní pẹ́ fẹ́yàwó torí ọmọ tó dá ń bẹ nínú Fúlàní. Wọ́n ó ṣe lálejò inú rẹ̀ ó dùn, kò mọ Fúlàní lójó mọ̀ sí bẹ́ẹ̀ yẹn. Ògún dẹ̀ ń bẹ lọ́wọ́ Fúlàní, kò sọ̀rọ̀ ẹ̀. Torí èmi mọ̀ pé kò mọ tó ń ṣe. Ọ̀rọ̀ òye àwọn nǹkan òfin arúfin nǹkan àwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ Fúlàní ṣó ń gbọ́ mi. Àwọn Yorùbá ni wọ́n ra màálù fún wọn tí wọ́n ń sìn. Ọ̀gá sọ́jà wà nù wọn, àwọn adájọ́ wà nù wọn, àwọn Yorùbá ló lọ́pọ̀lọpọ̀ màálù ọ̀dọ̀ Fúlàní. Tọ́jẹ́ pé wọ́n bá fẹ́ ṣènáwó ni wọ́n fẹ́ ṣe kinní ni, mo fi Ọlọ́run tó dá mi búra, màálù mélòó Fúlàní ní. Yorùbá ni Sunday Igboho ń bá jà tí ó mọ̀. Tó bá lọ mú Fúlàní tí ó gbọ́ tó pa màálù wọn, àwọn ará yín náà lẹ̀ ń bá jà tó ráwọn lẹ̀ ń kó màálù. Bọ̀tì bòròró ò ní gba màálù Yorùbá sọ́wọ́. Ọ̀tọ̀ ni Fúlàní. Okay, good. Gómìnà Ìlọrin Fúlàní ni. Ọ̀wá ló ń bọ̀ wá bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀ràn wọn gẹ́ni. Bọ́ títí lọ́rin yẹn tó yà mí lẹ́nu ni pé tí Sunday Igboho gan tó bá dé làákàyè tó bá ro làákàyè ẹ̀. Ńbo ni wọ́n sọ ní Kwara pé wọ́n á gbé private jet wá. Níjọ́ private jet bá ti balẹ̀ báyìí, níjọ́ náà wọ́n bẹ̀rẹ̀ sí máa fa wàhálà ní Kwara. Ṣé Fúlàní ti ń da màálù? Ńbo ló ti fẹ́ rí private jet? Ẹ mọ̀ pé ọ̀rọ̀ òṣèlú ti wọ̀ kí Sunday Igboho ronú.
ọ̀rọ̀ Nàìjíríà yìí wọ Gani Adams ẹ̀ẹ́jọ́ níjà ẹ pera yín, ìwọ àwọn ọmọ Fúlàní ẹ̀ẹ́jọ́ níjà ẹ pera yín, ọ̀rẹ́ là á wá kọ̀rẹ́ èyí wọ̀tá kọ̀tá tó bá bá àwọn ọmọ Fúlàní yẹn lọ bẹ́ yẹn ó wá lórí wọn oní wọn lóògùn lọ́wọ́ torí pé wọ́n mú oògùn lọ́wọ́ ló fi ń lù wọ́n, àwọn ní tírà ni ó bẹ̀rẹ̀ sí lù àwọn ọmọ yẹn. Ṣé bí gbogbo nǹkan tí wọ́n bá ṣe tí wọ́n ń sú ẹ̀ àyàn á máa rí náà n tó ń ṣe yẹn bàbá kan máa ń sọ pé yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn àjàǹtìlì, ọ̀rọ̀ yìí ó lẹ́yìn o tí n bá bá a lọ bẹ́ẹ̀ yẹn yóò lẹ́yìn o. Àwọn bòròró wà nù gbóná kó lọ gbó Sangisa ní Maiduguri, àwọn ọmọ tí wọ́n kó nílé Haúsá wọn èrí wọn dọjọ́ àárọ̀ yìí. Òkè níbi wọ́n kó ọmọ sí ń jò ní jẹ́ kí n sọ fún ẹ títí tí wọ́n fi ráwọn ọmọ yẹn bó ti ń tẹ ẹ̀rù tó ń bè mí tí ò yé mi. Ọ̀rọ̀ Nàìjíríà yìí gan kò yé mi téèyàn bá ní sọ téèyàn bá sòótọ́ ọ̀rọ̀ ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi jẹ́ ń sọ pọ́ǹtì ọ̀kan fún ẹ tó bà mí lẹ́rù lórí gbogbo ọ̀rọ̀ àwọn ìjọba yìí. Ṣó gẹ́tì ọ̀rọ̀ mi tó àbí ń sọ díjọ́ mẹ́jọ àbí ń sọ ǹsìn kí n sọ ǹsìn èló ló fún mi. Àwọn tó ń wò ni. Àwọn tí wọ́n ń wò ni ó fún mi lówó ọ̀dà máa dẹ̀ sọ. Ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo ìgbà tí obìnrin kan ń pè wá pé wọn ò fìyà já wọn o, wọn ò ṣe kinní kan o, obìnrin yẹn tú un lẹ̀ ní. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi, obìnrin yẹn kò dírun ó tú un lẹ̀ báyìí níbi sọ pé nígbó làwọn wà o, wọ́n dákun o, nǹkan tú àwọn èèyàn àwọn tọ̀hún yẹn lẹ̀ káwọn náà tú wọn lẹ̀. Ṣọ́gẹ́tì ọ̀rọ̀ mi báyìí pé wọn ò fìyà já wọn o, obìnrin yẹn sọ bẹ́ẹ̀ wọ́n tú wọn ó tú un lẹ̀. Bó ti ń gbà tóbìnrin wá dé tí wọ́n wá tó sọ obìnrin yẹn tí wọ́n lọ pàdé obìnrin yẹn wá dirun, ta ló dirun fún un? Àwọn obìnrin náà wà lọ́hùn pẹ̀lú wọn. Wọ́n á wá dirun fún un bẹ́ẹ̀ wọ́n wá ti dirun fún un bọ̀. Ó yẹ kí wọ́n bi obìnrin yẹn pé níbo ló ti dirun. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi tó èèyàn ò yé mi o. Ṣe rí ọ̀rọ̀ ìjọba Nàìjíríà kò yé mi o. Obìnrin nígbà tí ń sọ̀rọ̀ yẹn torí ọlọ́ni wálé múlẹ̀gá ibi wọ́n sọ ọ́dàt ní tó sápamọ́ ó ṣe gbangba fọ́lọ́hùn. Kí ni oní mo wí? Nǹkan tó sápamọ́ fún èèyàn ó ṣe gbangba fọ́lọ́hùn. Bọ̀tí ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run wàtákù láhà, ẹ jẹ́ ká páyà Ọlọ́run wàtákù. Bẹ́ẹ̀ bá ń tàn wá ẹ lè tàn lọ́hùn. Ọ̀rọ̀ yìí ẹ má sọ dọ̀rọ̀ òṣèlú. Ìgbà tóbìnrin yẹn ń pè tó ń ṣe fídíò kọ̀ tí wọ́n fi hàn wá tá à ń bẹ lọ́hùn, mo gba àwẹ̀ ọjọ́ 7 Ọlọ́run rí mi, mo pa àwọn ọmọ àgbà àwẹ̀ à ń ṣàdúà lórí ọmọ, àwa náà wá bí à ń ṣàdúà gbogbo ọjọ́ Friday àpàgbò à ń ṣàdúà. Nígbà àwọn yẹn dé àwárù àwọn ìyá yẹn ò rù náà. Wọn ò rù bẹ́ẹ̀. Ọ̀dà pọ́ǹtì kejì jẹ́ kí n sọ fún yín, irun tó tú nígbà tí wọ́n ń pè wá ìgbà wọ́n dé wọ́n dirun kí wọ́n bá wa wádìí ṣé wọ́n dirun fún un lọ́hùn-ún ni àbóríyáàdù ẹ̀sà níbẹ̀. Pọ́ǹtì yẹn nu number 1. Number 2, Sunday Igboho lọ bẹ̀ Kìṣí ló lọ, wọ́n wá lọ ṣèpàdé pẹ̀lú àwọn Fúlàní, wọ́n ń pè wọ́n jáde, ọ̀wá ló ń padà bọ̀. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ni ibo wọn ti ní kó wálẹ̀ kan. Mo sọ ìrántí mọ̀. Ṣé Bọ̀nú ni àná? Bọ̀nú kọ́ ìlú kan lọ́nà Ìlọrin náà ni táwọn ọmọ Fúlàní yẹn ní tó bá tó bẹ́ẹ̀ kó wá. Ìrọ̀lẹ́ pẹ́ ní Bọ̀nú bóyá Bọ̀nú. Bọ̀nú kọ́ Bọ́ní. Wọ́n ní kó wá ní Bọ́ní fáwọn ò fowó mọ́tò rán ni sí.
Sunday Igboho tó bá lọ bán ní tó bá padà dé ń gbìn lọ́kùnrin kò tó bẹ́ẹ̀ tó bá gbé ojú ìjà lọ bán ní bàbá mi àwọn Fúlàní wà léege ní àwọn kan wà àwọn àkúṣì wà nínú àwọn bòròrò àwọn ni wọ́n ń ṣerú iṣẹ́ yẹn Fúlàní gidi ẹ̀ ní bá níbi iṣẹ́ ń bọ́ ní kọ́ máa wá kùsà oko ríro màálù dídà ẹ̀ lè bá ìbọn double barrel wà láì ẹ̀ lè bá lọ́wọ́ Fúlàní ìbọn pòópò yẹn ẹ̀ bá torí ehoro àti ẹtú ó ní mo rí bẹ́ẹ̀ yẹn Fúlàní àdèmọ sọmọlúàbí ìran Dáńfódíò ni wọ́n bàbá ńlá wọn ni wọ́n ṣe kọ́lọ̀ ṣéwù àwọn ìran Dáńfódíò ni wọ́n ní mọ̀sábàtù àṣẹ àfitì rẹ̀ ìláìṣẹ́hìn lọ sí ọ̀dọ̀ àgbàlagbà àfáà kan Ìbùnú Fódíẹ̀ ọmọ Fódíẹ̀ àṣà ẹ̀rí ni gúsílì ìwẹ̀ wàhùlùyì àlùwàlá wàtáyà máàmù àti bá a ṣe ń ṣe àlùwàlá táyà máàmù. Àwọn ìran Dáńfódíò ni àgbàlagbà àfáà ni wọ́n Fúlàní ni wọ́n iṣẹ́ àfáà làwọn ń ṣe wọ́n ṣe màálù lóòótọ́ wọ́n máa ń ṣe àlejò tó bá lọ ọ̀dọ̀ Fúlàní kò ní fẹ́ kú ńbẹ̀ mọ́ wọ́n á máa ṣe àlejò wọ́n máa ń fẹ́ràn èèyàn àwọn náà máa ń fáìn bòròró ẹ lè bá súnmọ́ bòròró kò sì ní súnmọ́ yàn ẹ lè súnmọ́ nìjẹ́ kò sì lè súnmọ́ yàn ṣùgbọ́n èmi ò fẹ́ kí Sunday Igboho forí gbá lórí ọ̀rọ̀ tí ò mọwọ́ rẹ̀ kò mọ̀ yàtọ̀ bòròró kò mọ̀ yàtọ̀ Fúlàní kò mọ̀ yàtọ̀ nìjẹ́ kò mọ̀ yàtọ̀ Fúlàní màálù tó ń rí lọ́dọ̀ àwọn Fúlàní kò mọ̀ bó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ màálù tó ń rí lọ́dọ̀ àwọn Fúlàní lẹ́gbẹ̀ẹ́ Ọ̀yọ́ lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ lọ́tẹ̀ ní Gàmbàrí ní Ṣakí ní Ìgbòho ní gbogbo ẹ̀yẹn lọ títí dégbẹ́tì ọ̀pọ̀lọpọ̀ màálù Yorùbá lọ́pọ̀ ń bẹ Fúlàní pẹ̀lú Yorùbá gbogbo ibẹ̀yẹn ọmọ ìyá ni wọ́n tó o bá dúró l'Ógbómọ̀ṣọ́ tó dé Gàmọ́tífà tó lọ fẹ́ jà ń bẹ gbogbo Ògbómọ̀ṣọ́ ní ọbẹ̀ ìjà tó o bá dé Ìwó tó lọ fẹ́ jà ń bẹ gbogbo Ìwó ní ọbẹ̀ ìjà ọba àwògán ọbẹ̀ ìjà tó rò ń fọmọ Fúlàní ọ̀kan náà ni wọ́n àwọn ará Ògbómọ̀ṣọ́ wọ́n fọmọ Fúlàní wọ́n fọmọ Ògbómọ̀ṣọ́ ọ̀kan náà ni wọ́n àwọn àti pé ọmọ ìyá kan ni gbogbo wa ẹni tá a bá rí pé ń ṣàìdá ẹjẹ́ a bá a wí ìwọ fún rẹ ò lè dájà Yorùbá gbé Yorùbá ìṣẹ́ ni wọ́n ń gbèjà wọ́n tiẹ̀ síwájú wọ́n padà ní wàláì mo ti rí wọ́n á tiẹ̀ síwájú Sunday Igboho wọn ò lóògùn tó Fúlàní ò lóògùn tó bòròró ò lóògùn tó níjẹ́ ò léèyàn lẹ́yìn sáwọn ọmọ tí ń tẹ̀lé ọ àwọn ọmọ yẹn àwọn ọmọ tí ìbọn kókòkò mú wọn lẹ́sẹ̀ ó lè tí ẹsẹ̀ bọ́ bòmíì tí Fúlàní bá wú ọ̀nà díẹ̀ ò ní rí ẹsẹ̀ fàyọ ẹ̀mú òmù àbá bà ọ mọ́lẹ̀ láìláìláìlá Muhammadu Rasulullah tó bá bá ogun Fúlàní pàdé tó bá bá obì Fúlàní ti sí ogun wọ́n lè lo ewé dàríkó fún ẹ tó jẹ́ pé Sunday Igboho àti gbogbo àwọn ọmọ rẹ̀ yẹn ní wálé tí gbogbo bìkan máa jọra wọn ewé dàríkó máa ní ọmọ pòrí báyìí ọmọ pòrí báyìí ọmọ pòrí báyìí bìkan máa jọ bìkan bìkan máa jọ bìkan Sunday Igboho má tẹ̀rí sí bàbá kan tí máa ń sọ̀rọ̀ Kọ́lá Ọláwùyí àbí Kọ́lá Olóòtú yẹn sọ̀rọ̀ ńlá ni o mo kọ́ lẹ́tọ̀ ọ̀rọ̀ ẹ máa mọ tẹ́yìn máa sọ ẹ má ti ọmọ yẹn ní tìkùjù ẹ̀mí rẹ̀ ó gbé o Ọlọ́run jẹ́ ṣe dáadáa ó dijọ́ mẹ́jọ yìí yóò gbé o. ọ̀rọ̀ ńlá òun náà lẹ ti gbọ́ látẹnu bàbá Alùbáríkà yẹn ẹ̀kọ́ sí bàbá Alùbáríkà ibi dànù ní ìlú Ìgbòdù ibi tẹ́ bá sí ń bọ̀ dé Kòdú garage mọ́tò tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdù junction ẹ ti rí signboard tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492 ire o.